bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ wá fẹ́ni tí jíǹde. Kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi bíbélì ròyìn mímọ́ dídán. Mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀. Kóòrù tó kọjá sọ́jà ìnípẹ̀kun. A kí yín káàbọ̀ sí ètò yín ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. Ètò tí ìjọ Kristi l'Oǹdó àti ìjọ Kristi ní gbogbo tí wọ́n ń ṣe olùgbọ̀wọ́ rẹ̀. Orúkọ tèmi ni Fáṣọ̀nù Victor Ajínrere Kristi. Kí a tó tẹ̀síwájú nínú ìdálẹ́kọ̀ọ́ ta ní fún wa lónìí, ẹ jẹ́ ká tẹríba fún àdúrà. Bàbá wa mímọ́, olóore ọ̀fẹ́ àti alágbára jùlọ. Ẹ̀yin ni ọba àwọn ọba, olúwa àwọn olúwa. A dúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́ aláìlẹ́gbẹ́ àti ìbùkún aláìlópin lórí ayé wa lónìí àti lọ́jọ́ gbogbo. Ọlọ́run wa ẹ ṣeun. Ẹ bá wa sọ̀rọ̀ yín lónìí, kẹ́ jẹ́ kí ìfẹ́ yín ó di mímọ̀ lọ́kàn wa. Kẹ́ ẹ sì gbàkóso gbogbo, kẹ́ ẹ sì tàn mọ́lẹ̀ ọ̀rọ̀ yín sí wa lọ́kàn. Ní orúkọ Jésù Kristi, Olúwa àti Olùgbàlà wa. Àmín. Lẹ́ẹ̀kan sí a kí wa káàbọ̀ sí ètò yín ètò wa Jẹ́ kí Bíbélì sọ̀rọ̀. A fi ògo fún Ọlọ́run ẹlẹ́dàá wa, fún oore rẹ̀ àti fún iṣẹ́ ìyanu rẹ̀ lórí ènìyàn gbogbo. A dúpẹ́ torí pé ní gbogbo ìgbà ni Ọlọ́run ń ṣe ìtọ́jú àti ààbò lé wa lórí. A fi ògo forúkọ Ọlọ́run wa. A tún ti dé gẹ́gẹ́ bí a ṣe ń dé láti mú onírúurú ẹ̀kọ́ wá síwájú yìí kí a jọ gbé wọn yẹ̀ wò gẹ́gẹ́ bí àgbékalẹ̀ Bíbélì tí ń ṣe ọ̀rọ̀ Ọlọ́run. Ẹ̀yin ènìyàn wa nílé, tẹ́ ẹ bá nígbàgbé pé a bẹ̀rẹ̀ ẹ̀kọ́ kan ní ọ̀sẹ̀ tí ó kọjá lọ. Ẹ̀kọ́ náà sì dá lé lórí ìṣọ̀kan nínú Jésù Kristi. A ti wo díẹ̀ lára ẹ̀kọ́ náà, a fẹ́ tẹ̀síwájú ẹ̀kọ́ náà. So ẹ̀kọ́ tòní á jẹ́ ìṣọ̀kan nínú Jésù Kristi apá kejì. Ìṣọ̀kan nínú Jésù Kristi apá kejì ohun tá a fẹ́ gbé yẹ̀wò ní. Ní ọ̀sẹ̀ tó kọjá la sọ àwọn ìbéèrè kan lọ́wọ́ wa. A ní tá a bá ní ká béèrè wa ní ìbéèrè pé gbogbo àwa tá à ń sin Kristi, tá à ń ṣe ìsìn Kristi, tá a gba Ọlọ́run gbọ́ nípasẹ̀ Kristi, ṣé nǹkan kan náà là ń ṣe? A béèrè ìbéèrè yẹn lọ́wọ́ wa ní ọ̀sẹ̀ tó kọjá, ládẹ̀ fi dáhùn sí pé pẹ̀lú nǹkan tá à ń rí ní àyíká wa, a sọ pé rárá kì í ṣe kankan náà. Ṣé ẹ̀kọ́ kan náà là ń kọ́? A sọ fún wa pé rárá kì í ṣe ẹ̀kọ́ kan náà. Ṣé ìjọ kan náà ni gbogbo wa wà? A sọ fún wa pé rárá, pé kò rí bẹ́ẹ̀. Pẹ̀lú ohun tá a tilẹ̀ rí nínú ayé pàápàá, ogúnlọ́gọ̀ ìsìn ni àwọn ènìyàn ń ṣe lónìí tó sì yàtọ̀ sí ohun tí Bíbélì ọ̀rọ̀ mímọ́ Olúwa tó gbé kalẹ̀ fún wa. À ń sọ pé àwọn ìbéèrè tá à ń béèrè, a sọ pé rárá, oní yẹ́lẹyẹ̀lẹ oní orú òun la rí inú ẹ̀sìn Kristi lónìí. Àwa tún béèrè pé ǹjẹ́ bí ó ti rí nìyí pẹ̀lú Kristi àtàwọn àpọ́sítélì rẹ̀ bí? Ìdáhùn ni pé rárá. Kristi a tún gbé kalẹ̀ ní ọ̀sẹ̀ tó kọjá lọ pé Kristi ò fọwọ́ sí pé kí ìjọ ènìyàn rẹ̀, àwọn tó gbà á gbọ́ tọkàntọkàn, kí wọ́n pín yẹlẹyẹlẹ. A sì sọ fún wa pé à ń bá wọn tó ní ẹ̀mí Ọlọ́run, tó sì ní ọ̀rọ̀ Ọlọ́run, tó fẹ́ láti ní ọ̀rọ̀ Ọlọ́run, tó sì ní ẹ̀mí rẹ̀, à ń bá wọn sọ̀rọ̀ pé ká jọ ṣàkíyèsí nǹkan wọ̀nyí. A tún wá sọ fún wa ní ọ̀sẹ̀ tó kọjá lọ pé ǹjẹ́ Kristi sọ̀rọ̀ nípa ìṣọ̀kan bí? A fi ẹsẹ̀ wa múlẹ̀ nínú Bíbélì pé Jésù Kristi Olúwa wa ó sọ̀rọ̀ nípa ìṣọ̀kan. Ó tilẹ̀ gbàdúrà pàápàá pé kí àwọn àpọ́sítélì kí wọ́n jẹ́ ọ̀kan, àti àwọn tí ó gba ẹ̀kọ́ àwọn àpọ́sítélì gbọ́ kí wọ́n kó jẹ́ ọ̀kan gẹ́gẹ́ bí òun ti jẹ́ nínú bàbá àti bàbá nínú òun, kí ayé kí ó lè gbàgbọ́ pé Ọlọ́run ló rán Kristi. A ti fi ẹsẹ̀ wa múlẹ̀. A tún sọ fún wa ní ọ̀sẹ̀ tó kọjá lọ pé Jésù Kristi òun ni orísun ìṣọ̀kan. Jésù lórísun ìṣọ̀kan. Láìsí wíwá Jésù Kristi,
a ò ní mú wa bọ́ sí tòsí àti Júù àti kèfèrí nínú ìjọba rẹ̀ tí ń ṣe ìjọ rẹ̀. A ò ní mú wa bọ́ sí tòsí, a ò ní mú wa wọnú ìjọba kan náà. A sọ fún wa, a sì tún sọ fún wa ní ọ̀sẹ̀ tó kọjá lọ pé Jésù Kristi òun ló mú ìjà tó wà láàrin àwọn Júù, ìṣọ̀tẹ̀ tó wà láàrin àwọn Júù àtàwọn kèfèrí ló mú kúrò nínú ara rẹ̀ nípa ẹ̀jẹ̀ rẹ̀. A ti fi ẹsẹ̀ wa múlẹ̀ nínú ìwé Éfésù orí ìkejì nígbà tá a kíyèsí ẹsẹ̀ 11 sí 18 a fi ẹsẹ̀ wa múlẹ̀ bẹ́ẹ̀. A tún fi ẹsẹ̀ wa múlẹ̀ pé Jésù Kristi òun ló la ìjà láàrin ìran ènìyàn àti Ọlọ́run nítorí ẹ̀ṣẹ̀ ìyapa, torí pé ẹ̀ṣẹ̀ ló yà wá nípá láàrin àwa àti Ọlọ́run ẹlẹ́dàá wa. Jésù ló mú wa bọ́ sí tòsí nípa ẹ̀jẹ̀ rẹ̀, nípa ikú tó kú lórí igi àgbélébù láti fún wa ní ìràpadà àti dáǹdè sí ipa ti Ọlọ́run. Níta sọ ní ọ̀sẹ̀ tó kọjá lọ nìyí. A fẹ́ tẹ̀síwájú níbi tá a ti dánu dúró. A ti gbé àlàyé kalẹ̀ pé Jésù ní orísun ìṣọ̀kan torí pé òun ló wá láti wá mú ìṣọ̀kan láàrin Júù àti kèfèrí. Jésù Kristi ló wá láti wá mú ìṣọ̀tẹ̀ tàbí ìjà tí ń bẹ láàrin Ọlọ́run àti ènìyàn kúrò nípa ikú rẹ̀. Ó sì mú wa bọ́ sí tòsí sínú ìjọba rẹ̀ tí ń ṣe ìjọ rẹ̀. Eléyìí gbọ́dọ̀ yé wa. Ẹ wo ìdí tí Kristi tó fi wá sínú ayé láti mú ìṣọ̀tẹ̀ kúrò. A sì ti ka ìwé Éfésù orí kejì láti ẹsẹ̀ 11 sísàlẹ̀ àti kà á. Ẹ wo láti mú ìlàjà kúrò láàrin Ọlọ́run àti ìran ènìyàn. Èyí tá a rí nínú Kọ́ríńtì kejì gbàtà kíyèsí orí 5 gbàtà wo láti ẹsẹ̀ 20 sísàlẹ̀. A rí gedegbe ń bẹ nínú ọ̀rọ̀ Ọlọ́run yìí. Àwa ń wò ó lónìí, à ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ náà pé Jésù Kristi fúnra ara rẹ̀ òun ló mú ìṣọ̀kan wá sínú ìjọ rẹ̀. Ìjọ kan ni Jésù Kristi gbé kalẹ̀. Ìṣọ̀kan sì ni orísun ìjọ náà. Báwo ló ṣe rí bẹ́ẹ̀? A sọ fún wa pé àti Júù àti kèfèrí a mú wọn papọ̀ sínú ara kan. A sọ fún wa pé nípa ikú Jésù Kristi Olúwa wa òun ló mú ìlàjà láàrin ìran ènìyàn àti Ọlọ́run kúrò. A sì mú wa papọ̀ sínú ara kan. A sì ti gbé iṣẹ́ ìlàjà lé àwọn àpọ́sítélì lọ́wọ́ àtàwọn kírísítẹ́nì lọ́wọ́. Eléyìí gbọ́dọ̀ yé wa. Àwa ń sọ fún wa pé ìṣọ̀kan yìí nínú ara Kristi tí ń ṣe ìjọ Kristi láti lè rí ìṣọ̀kan náà. Kí nìdí? Nítorí pé kò sí Júù, kò sí Hélénì, kò sí ẹrú, kò sì sí òmìnira. Gbogbo wa ni ọ̀kan nínú Kristi. Mo fẹ́ ká kíyèsí ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí kó fi ẹsẹ̀ wa múlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run. Nítorí pé a gbọ́dọ̀ sọ̀rọ̀ níbi tí Bíbélì bá ti sọ̀rọ̀ kí a sì dákẹ́ níbi tí Bíbélì bá ṣe kíni tó bá ti dákẹ́. Ẹ gbọ́ ohun tí ọ̀rọ̀ Ọlọ́run sọ ní ìwé Gàlátíà nígbà tá a kíyèsí orí ìkẹta, nígbà tá a kíyèsí orí ìkẹta, nígbà tá a wò ó láti ẹsẹ̀ 17 27 kí ni Ọlọ́run sọ? Ó ní nítorí pé iye ẹ̀yin tí a ti baptisi sínú Kristi ti gbé Kristi wọ̀. Ẹ gbọ́ o, kò lè sí Júù tàbí Hélénì, ẹrú tàbí òmìnira, ọkùnrin tàbí obìnrin, nítorí pé ọ̀kan ni gbogbo yín jẹ́ nínú Kristi Jésù. Bí ẹ̀yin bá sì jẹ́ ti Kristi, ǹjẹ́ ẹ̀yin ni irú ọmọ Ábúráhámù àti àrólé gẹ́gẹ́ bí ìlérí. Nínú Kristi la sọ fún wa pé kò sí Júù, kò sí Hélénì, kò sí ẹrú, kò sí òmìnira, kò sí ọkùnrin, bẹ́ẹ̀ ni kò sí obìnrin. Ìyẹn fi hàn wá pé nínú Kristi, nínú ìjọ rẹ̀, ìkan l'Ọlọ́run fi wá ṣe. Ọ̀kan ni gbogbo yín jẹ́ nínú Kristi. Nípa ti ẹ̀yà, ọ̀kan la jẹ́. Nípa ti ẹ̀kọ́, ọ̀kan la gbọ́dọ̀ jẹ́. Nípa ti ìsìn mímọ́ sí Ọlọ́run, ọ̀kan la gbọ́dọ̀ jẹ́. Nípa tó ń gbogbo tó ní nǹkan ṣe pẹ̀lú Kristi,
ọ̀kan la gbọ́dọ̀ jẹ́. Níta Ọlọ́run kọ́ wa nínú ọ̀rọ̀ rẹ̀ nìyí. Ìbéèrè ni pé ṣé bẹ́ẹ̀ ló rí nínú ayé lónìí? Ṣé ọ̀kan ni gbogbo wa nínú ẹ̀kọ́, nínú ìsìn, nínú ètò ìgbàlà Ọlọ́run àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ? A gbọ́dọ̀ ṣàṣàrò. Ẹ̀mí Kristi ó ń pè wá sí ọ̀kan, ká jẹ́ ọ̀kan. Ẹ̀mí Sátánì tí ń gbonírú ìyapa ìsìn sí onírú ọkàn àwọn ènìyàn tó ń fẹ́ láti sin Ọlọ́run nípasẹ̀ Kristi ti tó. Àwọn olóyìnbó sọ pé enough is enough. Ó ti tó. Ẹ jẹ́ á padà sí orísun wa tí ń ṣe Kristi. Kristi òun ni ó gbé ìjọ rẹ̀ kalẹ̀ kí gbogbo àwọn ẹ̀yà, èdè lórílẹ̀‐èdè gbogbo kí a jẹ́ ọ̀kan nínú Kristi. Ìsìn náà ò pé méjì, kò pé mẹ́ta. Ẹ wo àmọ̀ràn tí Paul gba àwọn ará tí ó wà ní Kọ́ríńtì, ìwé Kọ́ríńtì kínní orí ìkíní nígbà tá a kíyèsí ẹsẹ̀ 10. 1 Corinthians chapter 1 verse 10. Ó ní mo sì bẹ̀ yín ará ní orúkọ Olúwa wa Jésù Kristi kí gbogbo yín máa sọ̀rọ̀ nǹkan náà tẹ́ ń gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run, àti kí ìyapa kí ó má ṣe sí nínú yín, ṣùgbọ́n kí a lè ṣe yín pé ní inú kan náà àti ní ìmọ̀ kan náà. Nítorí a ti fi hàn mí nípa tí ará mi látọ̀dọ̀ àwọn ará Léklèò pé ìjà ń bẹ láàrin yín. Ǹjẹ́ èyí ni mo wí pé olúkúlùkù yín wí pé èmi ni ti Pọ́ọ̀lù, èmi ni ti Àpólò, èmi ni ti Kéfà, èmi ti Kristi. A pín Kristi bí? Ṣé Pọ́ọ̀lù ni a kàn mọ́ àgbélébùú fún yín bí? Tàbí ní orúkọ Pọ́ọ̀lù ni a baptisi yín sí? Ẹ wò béèrè tí Pọ́ọ̀lù àpọ́stélì, ìránṣẹ́ Ọlọ́run alààyè, èyí tí ó ń béèrè lọ́wọ́ àwọn ìjọ tí bẹ ní Kọ́ríńtì. Ó ń béèrè pé a pín Kristi bí? Ṣé Pọ́ọ̀lù ni a baptisi yín sí? Ṣé lórúkọ Pọ́ọ̀lù la baptisi yín sí? Àtọ̀nírú ìbéèrè. À ń sọ̀rọ̀ nípa ìṣọ̀kan nínú Jésù Kristi. Ìpinnu Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi ní kí gbogbo àwọn tí ó gba Kristi gbọ́ kí wọn kó jẹ́ ọ̀kan. Ìpinnu Ọlọ́run nìyí. Ìpinnu Ọlọ́run nìyí láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wá. Tá a bá dẹ̀ kíyèsí gbogbo àwọn àpọ́sítélì tó bá Jésù Kristi Olúwa wa ṣiṣẹ́, a ò rí i tó gbé ìjọ ti ara rẹ̀ kalẹ̀ nínú wọn, tó ń pè lórúkọ tó wù ú, tó sì ń ṣe ohun tó wù ú, yàtọ̀ sí ẹni tí ó pè wọ́n tí ń ṣe Olúwa wa, Olúwa wọn àti Olúwa wa Jésù Kristi. Wọn ò ṣe bẹ́ẹ̀ torí pé ẹ̀mí tó ń gbénu wọn ẹ̀mí òtítọ́ ni. Ẹ̀mí tó ń gbénu àwọn àpọ́stélì ẹ̀mí òtítọ́ ni. Ẹ̀mí yóò sì yapa síra wọn nínú ohunkóhun. Ẹ̀mí yóò kẹ́kọ̀ọ́ tó yàtọ̀ sí ti Ọlọ́run torí pé ẹ̀mí kan ni. Àti ìwòwé Éfésù orí 4 nígbà tá a kíyèsí ẹsẹ̀ 4 pé ẹ̀mí kan ní ń bẹ. Ẹ̀mí tí ń ṣiṣẹ́ nínú Pétérù, òun náà ní ń ṣiṣẹ́ nínú Pọ́ọ̀lù, òun ní ń ṣiṣẹ́ nínú Jòhánù, òun ní ń ṣiṣẹ́ nínú àwọn àpọ́sítélì àtàwọn ènìyàn Ọlọ́run. Àwọn ẹ̀mí yóò sì yapa síra wọn láti máa ṣe ohun tó yàtọ̀ síra wọn. So tá a bá ń ṣe ohun tó yàtọ̀ síra wa lónìí, a ò ní ẹ̀mí Ọlọ́run nínú wa, ní ẹ̀mí ara àtẹ̀mí ayé ò ní bẹ nínú wa. A gbọ́dọ̀ padà sí ọ̀dọ̀ Jésù Kristi. Eléyìí ṣe pàtàkì, ṣe kókó. So ìṣọ̀kan pàtàkì ní ẹ̀kọ́ Kristi ní. Àwọn olóyìnbó sọ pé is a must kí gbogbo wa tá à ń pe Kristi mọ́ lára ká jẹ́ ọ̀kan. Ká jẹ́ ọ̀kan lọ́nà wo? Nínú ẹ̀kọ́ ká jẹ́ ọ̀kan, nínú ìsìn ká jẹ́ ọ̀kan, nínú ìwà bí Ọlọ́run ká jẹ́ ọ̀kan, nínú ohun gbogbo tó nìkan ṣe pẹ̀lú ìsìn Kristi ká jẹ́ ọ̀kan. Ẹ̀mí Kristi nípa ọ̀rọ̀ rẹ̀ ló ń bá wa sọ̀rọ̀ ní wákàtí yìí. Ìyapa tí ń bẹ nínú ìsìn lónìí kì í ṣe ìfẹ́ Ọlọ́run, kì í ṣe ẹ̀mí Ọlọ́run, kì í ṣe ẹ̀mí òtítọ́. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú nínú ìfẹ́ Ọlọ́run. A gbọ́dọ̀ jẹ́ ọ̀kan nítorí ìfẹ́ Ọlọ́run fún wa ni èyí. Gẹ́gẹ́ bí wọ́n ta nínú ìwé Kọ́ríńtì kìíní orí kìíní nígbà tá a kíyèsí ẹsẹ̀ 10. Ó lè mí ń bẹ̀ yín ará nínú ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run pé kí a máa so nǹkan náà, kí ìyapa kí ó má ṣe sí ní inú yín. Àwọn tá à ń sọ ní is a must. Ìṣọ̀kan nínú Kristi pàtàkì ní. A kò gbọdọ̀ fọwọ́rọ́ sẹ́yìn. Tá a bá sọ pé Ọlọ́run bẹ́ẹ̀ ó pèèyàn ní onírúurú, ìbéèrè ni pé
àwọn àpọ́sítélì? Ṣó pè wọ́n lónírúurú kán máa ṣe ohun tó yàtọ̀ síra wọn? Ṣó gbéṣẹ́ ẹ̀sìn lé wọn lọ́wọ́ tó yàtọ̀ sí ti ara wọn? Rárá o, a ti mọ̀ pé ẹ̀mí Sátánì ò ní onírúurú. Eléyìí gbọ́dọ̀ yé wa dáadáa bí a ti ń tẹ̀síwájú nínú ìfẹ́ Ọlọ́run. Gẹ́gẹ́ bí mo sọ ṣáájú, ìṣọ̀kan nínú Kristi, nínú ara Kristi tí ń ṣe ìjọ rẹ̀ ni Ọlọ́run fi ìṣọ̀kan yìí sí. Ìpìlẹ̀ ìjọ òun ni ìṣọ̀kan, torí pé Kristi ló wá, òun ló bẹ̀rẹ̀ ìṣọ̀kan, òun ló mú ẹ̀mí ìṣọ̀kan yìí dìde. Ó sì gbàdúrà fáwọn àpọ́sítélì pé kí gbogbo àwọn tó máa gba ìhìnrere, tó máa gba ọ̀rọ̀ Ọlọ́run láti ẹnu àpọ́sítélì gbọ́, kí wọ́n jẹ́ ọ̀kan. Ní ìgbà tó sì kú, tó jíǹde kúrò ní òkú, tí a wàásù rẹ̀ ní ìgbà àkọ́kọ́ ní ọjọ́ Pẹ́tíkọ́sì àkọ́kọ́ lẹ́yìn ìgbà tí Kristi padà sí ọ̀dọ̀ Ọlọ́run alààyè, àwọn àpọ́sítélì rẹ̀ wọ́n ń wàásù ìhìnrere òtítọ́, ogunlọ́gọ̀ àwọn èèyàn sì bọ́ sínú ìjọba Kristi tí í ṣe ìjọ Ọlọ́run. Bí wọ́n ti ń pọ̀ sí nìyí, látòrí 3,000 ó di 4,000, ó di 10,000, ó wá di nọ́mbà tá ò lè kà mọ́. Ọ̀kọ̀ọ̀kan sì ni wọ́n fi ń ṣe ohun gbogbo tí wọ́n ń ṣe. Yálà Júù, Hélénì, ọ̀kọ̀ọ̀kan ni wọ́n fi ń ṣe ohun gbogbo tí wọ́n ń ṣe ní àkókò náà. Irú ìgbàgbọ́ yìí àti ìfẹ́ Ọlọ́run yìí lọ́lọ́run ń pe gbogbo ènìyàn láti padà sí. Èmi ni Júù, èmi ni Hélénì, èmi ni Pọ́ọ̀lù, èmi ni Pétérù, èmi ni igbá àti àwo kòkò bàbá aṣáṣùn nínú ìsìn Kristi lónìí, kì í ṣe ìfẹ́ Ọlọ́run. Eléyìí gbọ́dọ̀ yé wa. À ń sọ fún wa pé ìgbọràn sí ìhìnrere Kristi òun ló mú wa jẹ́ ọ̀kan nínú Kristi. Kí ni Ọlọ́run kọ́ wa nípa ìhìnrere òtítọ́? Tá a fi jẹ́ ọ̀kan pẹ̀lú Kristi nínú Ọlọ́run. Kí ló kọ́ wa? Kí ni Bíbélì sọ fún wa? Kristi fúnra ara rẹ̀ ló gbé ẹ̀kọ́ kalẹ̀ nípa bá a ṣe lè di ẹni ìgbàlà. Ó sọ fún wa pé ẹni tí ó bá gbàgbọ́ tí a sì baptisi rẹ̀, òun ni yóò là. Ẹni tí kò bá gbàgbọ́ yóò jẹ̀bi. Ìwé Máàkù orí 16 ẹsẹ̀ 16 ló kọ́ wa bẹ́ẹ̀. Ní ìgbà téèyàn bá ti gbé ìgbésẹ̀ ìbaptisi, tí a ti wẹ ẹ̀ṣẹ̀ rẹ̀ nù, ní ibẹ̀ la sọ fún wa pé ó ti jẹ́ ọ̀kan pẹ̀lú Kristi. Ó jẹ́ ọ̀kan pẹ̀lú Kristi, ń tà sọ ni. A sì wá fi ẹsẹ̀ wa múlẹ̀ pé Kristi fúnra ara rẹ̀ òun ni yóò wá yan irú ẹni bẹ́ẹ̀ sínú ìjọ ti ara rẹ̀. Báwo ló ṣe rí bẹ́ẹ̀? Ẹ wo Iṣẹ́ Àpọ́sítélì orí 2, ẹ wo ẹsẹ̀ 47. 47. Kí ló wí? Ó ní wọ́n yin Olúwa, wọ́n sì ń lójú rere lọ́dọ̀ ènìyàn gbogbo. Olúwa sì ń yàn kún ìjọ lójoojúmọ́ àwọn ẹni tí à ń gbàlà. Ta ló yàn kún ìjọ? Olúwa. Ìjọ ti ta ni? Ìjọ tirẹ̀. Òun ló yàn kún ìjọ lójoojúmọ́ àwọn ẹni tí à ń gbàlà. Bí a ṣe lè dé ní ìgbàlà gẹ́gẹ́ bí àgbékalẹ̀ Bíbélì nìyí, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Ọlọ́run nìyí tí a ti gbé kalẹ̀ fún wa nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Àwa rí pé nínú Kristi àti ìjọ rẹ̀ ni a pè gbogbo wa sínú ohun kan. A pè wá sínú ohun kan nínú Kristi. A sì sọ fún wa bẹ́ẹ̀ pé nínú ara Kristi tí ń ṣe ìjọ rẹ̀, òun ni Ọlọ́run fẹ́ kí èmi, ìwọ, gbogbo wa kí a wà nínú rẹ̀. Ohun tá a sọ ni pé à ń sọ nípa ìṣọ̀kan nínú Kristi apá kejì. A sì ń sọ fún wa ohun tí Ọlọ́run ti gbé kalẹ̀ gẹ́gẹ́ bí ìlànà nínú Bíbélì. A sọ fún wa pé nínú Kristi àti ìjọ tirẹ̀ tó gbé kalẹ̀ ni Ọlọ́run ti fẹ́ fi ìṣọ̀kan hàn fún gbogbo ìran ènìyàn tó ṣetán láti gba Ọlọ́run gbọ́ nípasẹ̀ Kristi. A sì ń sọ fún wa pé ara Kristi tí ń ṣe ìjọ Kristi ẹyọ kan ni o, kò pé méjì, kò pé mẹ́ta. Ta ló sì ní ìjọ náà? Jésù Kristi ni. Òun ló ní ìjọ náà. Ó pè wá sínú ìṣọ̀kan rẹ̀. A lè rí kà nínú ìwé Jòhánù kínní orí 3 ẹsẹ̀ 1. A sọ fún wa pé à ń pè wá pé nǹkan ayọ̀ ni kí a pe àwọn tó gba Kristi gbọ́ ní ọmọ Ọlọ́run. Nǹkan ayọ̀ ni. Kí ni Bíbélì sọ? Jẹ́ ká wò Jòhánù kínní orí 3
ká gbọ́ ohun tí ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run yìí orí 3 ẹsẹ̀ 1 gbọ́. Ó ní ẹ wo orú ìfẹ́ tí bàbá fi fẹ́ wa, tí a fi ń pè wá ní ọmọ Ọlọ́run. Bẹ́ẹ̀ ni a ṣáà jẹ́, nítorí èyí ni ayé kò ṣe mọ̀ wá, nítorí tí wọn kò mọ̀ ọ́. Nítorí pé a gba Kristi gbọ́, a ṣègbọràn sí ìgbékalẹ̀ ètò ìgbàlà rẹ̀ tó gbé kalẹ̀, la fi ń pè wá ní ọmọ. Kristi fúnra ara rẹ̀ mú wa jẹ́ ọ̀kan pẹ̀lú Ọlọ́run. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú nínú ìfẹ́ Ọlọ́run àti nínú ọ̀rọ̀ mímọ́ rẹ̀. A pè wá sínú ìṣọ̀kan. Eléyìí gbọ́dọ̀ yé wa. Inú ìṣọ̀kan la pè wá sí nínú ìjọ rẹ̀. Ìjọ wo? Ìjọ ti Kristi. Òye gbọ́dọ̀ yé wa. A sọ fún wa pé ní ìgbà tá a pè wá sínú ìṣọ̀kan nínú Kristi, a jẹ́ ọ̀kan pẹ̀lú Ọlọ́run nípasẹ̀ Jésù Kristi. A jẹ́ ọ̀kan pẹ̀lú Bàbá, Ọmọ àti Ẹ̀mí Mímọ́ nínú Jésù Kristi. Eléyìí gbọ́dọ̀ yé wa. Níta àríkà àti ka ìwé Éfésù orí 4 pàtàkìyèsí láti ẹsẹ̀ 4 sí wa ní etí. Jẹ́ ká wòwe Títù orí 1 ẹsẹ̀ 4 kí ni Bíbélì kọ́ wa. Ìwé Títù orí 1 pàtàkìyèsí ẹsẹ̀ 4 ẹ gbọ́ o. Ó ní sí Títù ọmọ mi ní tòótọ́ nípa ìgbàgbọ́ tí ń ṣe ti gbogbo ènìyàn, oore ọ̀fẹ́, àánú àti àlàáfíà látọ̀dọ̀ Ọlọ́run bàbá wa àti Kristi Jésù olùgbàlà wa. Ẹ gbọ́, ẹ ti rí ọ̀rọ̀ Ọlọ́run. A rí níbí yìí pé à ń pè wá sínú Ọlọ́run bàbá àti Jésù Kristi olùgbàlà wa. Eléyìí gbọ́dọ̀ yé wa. A lè tún sọ fún wa ní ìwé Júdà ẹsẹ̀ 3. Ó ní kí a jà fitanfitan fún ìgbàgbọ́ tá ti fi lé àwọn àyànfẹ́ lọ́wọ́ lẹ́ẹ̀kan ṣoṣo. A ti fi ìgbàgbọ́ kan lé wa lọ́wọ́. Ìgbàgbọ́ kan ni, kò pín yẹ́lẹyẹ̀lẹ, kò pín lónírúurú. Ìgbàgbọ́ tá fi lé wa lọ́wọ́ ẹ̀ lọ́lọ́run ní ká jà fitanfitan, ká jà gidigidi. Ìyẹn túmọ̀ sí pé ká dáàbò bo ìgbàgbọ́ yìí, kí ìgbàgbọ́ yìí má rí bákan lọ́wọ́ wa, kó má rí oríṣiríṣi lọ́wọ́ wa. Ẹ̀yin tẹ́ wò wá nílé, ẹ jẹ́ ká dáàbò bo ìgbàgbọ́ tá a rí nínú Bíbélì, ká dáàbò bo ẹ̀kọ́ tá a rí nínú Bíbélì, ká dáàbò bo ìjọ tá a rí nínú Bíbélì, ká dáàbò bo ohun gbogbo tọ́lọ́run gbé kalẹ̀ tá a rí nínú Bíbélì fún ìgbàlà àti dáǹdè wa nínú Jésù Kristi. Ọlọ́run pè wá sínú ìṣọ̀kan nínú rẹ̀, nínú ara rẹ̀. Ẹ ká béèrè àwọn béèrè lọ́wọ́ wa. Kí làwọn kan wọ́n ní? Nígbà tá a ti rí i pé ìṣọ̀kan ni ìtorí ẹ̀ ní Jésù Kristi fi wá láti mú ìṣọ̀tẹ̀ tó wà láàrin àwọn Júù àti kèfèrí kúrò, láti mú ìjà, láti làjà láàrin Ọlọ́run àti ìran ènìyàn. A sì pè wá sínú ara kan tí ń ṣe ìjọ kan. Ní ìjọ kan yìí la pè wá sí. Tá a bá sì ti pè wá sínú Kristi, tí Kristi ti mú wa sínú ara rẹ̀, nígbà náà la jẹ́ ọ̀kan pẹ̀lú Ọlọ́run Bàbá, Jésù Kristi àti Ẹ̀mí Mímọ́. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú. Ìṣọ̀kan yẹn a ti rí pé ìkan lọ́lọ́run gbé kalẹ̀, ìsìn kan lọ́lọ́run gbé kalẹ̀ nípasẹ̀ Kristi. Ìsìn kan ni àátútù sọ, ìsìn kan ni Jésù Kristi Olúwa wa gbé kalẹ̀. Ìjọ kan lọ́lọ́run gbé kalẹ̀ nínú ìsìn rẹ̀. Jésù kò gbóní irú ìsìn kalẹ̀. Jésù kọ́ ló pọ̀ ní irú àwọn ènìyàn láti máa ṣe ohun tó wù wọ́n yàtọ̀ sí ohun tí Jésù ti gbé kalẹ̀. Eléyìí gbọ́dọ̀ yé wa bí a ti ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ mímọ́ Olúwa. Nítorí ohun tá a rí nínú Bíbélì ó yàtọ̀ sí ohun táwọn ènìyàn ń ṣe nínú ayé lónìí. Àwa tá a sì nífẹ̀ẹ́ Ọlọ́run, tá a nífẹ̀ẹ́ ọ̀rọ̀ rẹ̀, a gbọ́dọ̀ padà sínú Bíbélì tí í ṣe ọ̀rọ̀ Ọlọ́run. A ní láti fi ẹsẹ̀ wa múlẹ̀ nínú ọ̀rọ̀ Ọlọ́run, nítorí pé a ti rí kà pé Jésù Kristi òun ni orísun ìṣọ̀kan. Òun ló wá láti wá mú àwọn Júù àtàwọn kèfèrí bọ́ sí tòsí, súnmọ́ra nínú Ọlọ́run. Ó mú wa wá sínú ìjọ rẹ̀. Bẹ́ẹ̀ ni ó mú ìlàjà tó wà láàrin ìran ènìyàn àti Ọlọ́run kúrò. Ó sì pè wá sínú ara rẹ̀ tí ń ṣe ìjọ rẹ̀. A ti fi ẹsẹ̀ wa múlẹ̀. Kí wá ló dé? Kí ló fà á tí onírúurú ìsìn onírúurú tó fi ń jẹyọ nínú
ayé lónìí nínú ìsìn Kristi tá ò fi jẹ́ ọ̀kan. Bíbélì sọ onírúurú ìdí fún wa. Bíbélì fún wa ní onírúurú ìdí. Àwa máa wò wọ́n ní ẹyọ kọ̀ọ̀kan. Tá a bá lè parí rẹ̀ lónìí, a ó tẹ̀síwájú ní ìgbà mìíràn tá a tún fi ire pàdé. Àkọ́kọ́, Kọ́ríńtì kínní orí 4 ẹsẹ̀ 6 kí ni Bíbélì sọ? Kọ́ríńtì kínní orí 4 ẹsẹ̀ 6 ẹ gbọ́ o. Ó ní ǹjẹ́ ará, nǹkan wọ̀nyí ni mo ti fi àpẹẹrẹ ara mi àti Àpólò nítorí yín, kí ẹ̀yin kí ó lè ti pa wá kọ́, kí a má ṣe rí ohun tí a ti kọ̀wé rẹ̀ kọjá, kí ènìyàn nínú yín kó má ṣe tìtorí ẹnìkan gbéraga sí ẹnì kejì. Ohun àkọ́kọ́ tá a gbọ́dọ̀ kọ́kọ́ kíyèsí ni pé ohun tá a ti kọ sílẹ̀ a kò gbọ́dọ̀ ṣe kí ni? A kò gbọ́dọ̀ ré kọjá. A ò gbọ́dọ̀ gbé ènìyàn lórí ọ̀rọ̀ Ọlọ́run tàbí ohun tí ènìyàn ń sọ lórí ọ̀rọ̀ Ọlọ́run. Nǹkan wọ̀nyí máa fa ìyapa. Kọ́ríńtì kínní orí 4 ẹsẹ̀ 6 ní a kò gbọ́dọ̀ ré kọjá nǹkan wọn nì tí a ti kọ. A ti kọ àkọsílẹ̀ fún wa, iṣẹ́ ìsìn wa, bá a ṣe sìn Ọlọ́run. Tá a bá ti ré kọjá ẹ̀, ìyapa ṣẹlẹ̀ gẹ́gẹ́ bí ó ti ń ṣẹlẹ̀ nínú ayé lónìí. Bàbá ti ré kọjá ohun tá a ti kọ sílẹ̀ fún wa gẹ́gẹ́ bí ìlànà Ọlọ́run. Gbogbo ohun tí Ọlọ́run fẹ́ ká a mọ̀ nípa ìwà bí Ọlọ́run, gbogbo rẹ̀ láti kàkọsílẹ̀ rẹ̀ nínú májẹ̀mú titun fún wa. A ò nílò wòlíì tàbí ìfihàn ohunkóhun kankan mọ́ ju èyí tí a ti kàkọsílẹ̀ rẹ̀. Ẹ̀bì pé kí nìdí? Ìdí ni pé ní tá a ṣe tá a fi dẹni ìgbàlà, a ti kàkọsílẹ̀ rẹ̀ fún wa. Ẹ̀kọ́ tá a kọ́ nínú ìsìn Ọlọ́run nípasẹ̀ Jésù, ó ti kọ́ àwọn àpọ́sítélì ti kàkọsílẹ̀ fún wa. Ìjọ tá ó wà tá a fi máa sin Ọlọ́run nínú ìyè àti ìmísí Ọlọ́run àtòrọ̀fẹ́ Ọlọ́run àti rí nínú Bíbélì àti kàkọsílẹ̀ rẹ̀. Ohun gbogbo tó yẹ ká máa ṣe ìsìn mímọ́ sí Ọlọ́run àti kàkọsílẹ̀ rẹ̀ bí àwọn àpọ́sítélì àkọ́kọ́ bí wọ́n ti sin Ọlọ́run. Ìdí ẹ̀ ni pé gbogbo ohun tó yẹ ká mọ̀ pátá láti kàkọsílẹ̀ rẹ̀ nínú Bíbélì. A kò gbọ́dọ̀ ohun tá a ti kọ sílẹ̀ yìí, a kò gbọ́dọ̀ ré kọjá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ti ré kọjá lónìí. Wọ́n ti kúrò nínú ohun tá a ti kọ sílẹ̀, tọ́lọ́run ti kọ sílẹ̀ fún wa gẹ́gẹ́ bí ìlànà pattern àti àpẹẹrẹ examples. Wọ́n ti kúrò nínú rẹ̀, wọ́n ti gbé ìlànà ti ara wọn kalẹ̀ tó sì yàtọ̀ sí ìlànà tá a bá lọ́wọ́ àwọn àpọ́sítélì Jésù Kristi tá a ti kọ àkọsílẹ̀ rẹ̀ sílẹ̀ fún wa. Àwọn kan tó ń fa ìyapa ni. Àkọ́kọ́ nìyí, a kò gbọ́dọ̀ ré kọjá ohun tí a ti kàkọsílẹ̀ rẹ̀, ká ro ènìyàn kọjá ohun tá a ti kàkọsílẹ̀ rẹ̀, ká gbé ènìyàn sókè kọjá ohun tá a ti kàkọsílẹ̀ rẹ̀. A kò gbọ́dọ̀ ré kọjá. Bí a bá ré kọjá, ìyapa tá a wà nínú rẹ̀ lónìí, bẹ́ẹ̀ náà ni ó máa tẹ̀síwájú sí. Ọlọ́run sì fẹ́ kópin ó dé bá nípa pé ẹ̀yin tẹ́ ń wò wá nílé, ẹ̀ ń fọkàn sí àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tá à ń gbé ka iwájú yín, ká sì ń ronú lé wọn lórí ohun tí Ọlọ́run ní kí a ṣe gẹ́gẹ́ bí ọ̀rọ̀ orí ọ̀fẹ́ rẹ̀ láti di ẹni ìgbàlà. Ohun tá a ti kàkọsílẹ̀ rẹ̀, a kò gbọ́dọ̀ ré kọjá. A kò gbọ́dọ̀ kọjá ohun tá a ti kàkọsílẹ̀ rẹ̀. Kí nìdí? Ìdí ni pé Jésù Kristi Olúwa wa nípasẹ̀ ìmísí Ọlọ́run, ó sọ fún Jòhánù àpọ́sítélì pé ẹni tó bá ré kọjá tí kò sì dúró nínú ẹ̀kọ́ Kristi kò gba Ọlọ́run. 2 John verse 9 ó tó wí ni. Ẹ̀yin ènìyàn wa nílé, ẹ̀kọ́ yìí tẹ̀síwájú sí, àwọn tẹ̀síwájú ẹ̀kọ́ yìí torí a gbọ́dọ̀ wo Bíbélì, ohun tí tó lè fa àìṣọ̀kan nínú Kristi gẹ́gẹ́ bí àkọsílẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run. Àdúrà wa sí Ọlọ́run ni pé Ọlọ́run yóò ṣí wa ní ìyè ọkàn, yóò sì là wá lóye láti padà sínú ọ̀rọ̀ Ọlọ́run, láti máa ṣe fẹ́ rẹ̀. Olúwa yóò ràn wá lọ́wọ́ lórúkọ Jésù Kristi Olúwa wa.
àmín. Tẹ́ bá ní ìbéèrè láti béèrè tàbí ẹ̀bẹ̀ fún àdúrà, àwọn nọ́mbà tẹ́ ó pè wá sí ní 08057444902 tàbí 08065717023. A tún tún nọ́mbà náà pè fún wa 08057444902 tàbí 08065717023. Kí àlàáfíà àti wà láàyè Ọlọ́run kí ó máa bá wa gbé lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Fún mi ní Bíbélì ìràwọ̀ ayọ̀ láti máa yọ̀ wá fẹ́ni tí jíǹde. Kò sí ìjì tí ó lè bòdì dán rẹ̀. Jésù ti gbà àwọn tó ti sọnù. Fún mi Bíbélì ìròyìn mímọ́ dídán. Mọ́lẹ̀ rẹ̀ yóò tọ́ mi lọ́nà tòrò. Ẹ̀kọ́ ìlérí òfin ìfẹ́ papọ̀. Kóòrù tó kọjá sọ́jà ìnípẹ̀kun.